Ìkòyí on the mix, Oníkòyí on the mix. Mo gbọ́ pé ló ti ń ká bòròbòrò ó ti ń jẹ́wọ́. Iṣẹ́ ńlá gidi ni iṣẹ́ táwọn agbófinró ń ṣe. Àwọn alábọ̀dé tí ń bẹ nínú iṣẹ́ ọlọ́pàá táyé fi rí wọn bí ẹni èpè ń jà. Wọ́n ló ti jẹ́wọ́ pẹ̀lú Ìbàdàn ló gbé orí ọ́fṣọ́ọ̀tì ránṣẹ́ sí. Ó ṣe ilé ayé ogun kìkì wàhálà ohun ìyọnu tó nípọn. Ọmọ ọlọ́mọ tó wáyé ẹ̀jẹ̀ jẹ́ ẹsẹ̀ mi ọmọ ọlọ́mọ náà ló fò. Ẹ̀yin ọlọ́pàá bẹ́ẹ̀ bá fa gbùrú Muhammed Bello. Ó dá mi lójú gbùrú rẹ̀ ó fọ oríṣiríṣi ìtàkùn nígbó. Àwọn ẹni ńlá tó ti lórúkọ wọ́n máa wà nínú àwọn èèyàn wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ẹbí. Gbajúmọ̀ tó bá rìn lọ́nà àìtọ́ dandan ni kírú wọn náà ó ṣẹ̀wọ̀n. Bàtà obìnrin 12 ni wọ́n ní ẹ bá nínú ilé Abdulrahman Bello olórí burúkú ọmọ. Bàtà Yétúndé assault ló sì 13. Ìyẹn ni pé gbogbo ẹni tí wọ́n rí bàtà wọn ló ti pa. Ẹ mọye èèyàn tó ti máa pa sẹ́yìn tó ti máa lọ dá bàtà wọn nù ságìtàn. Ó ní kọ́ asma lọ́pàá assault Yétúndé ló ń bá fi gbòkú ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Onírú ayé gbogbo ẹni ẹ bá bàtà wọn níbẹ̀ ṣékọ̀ asma náà lọ́pàá wọn. Ó gẹ́ran rẹ̀ lékìrì tán ó tún wá rọ ẹ̀jẹ̀ rẹ̀ sínú gò. Ṣé nítorí owó nítorí ọ̀rọ̀ yìí ṣá lẹ́sẹ̀ ń dódìdí ẹ̀mí légbodò. Gbogbo ọlá tẹ́ ẹ bá kójọ tó ṣe pé tẹ́ ẹ bá kú ẹ lè mú rọ̀rùn nínú wọn. Kí wálẹ̀ dà ń bá ká tẹ wá ń sẹ̀mí àwọn èèyàn lófò. Àsórí ewúrẹ́ wọn jorí èèyàn lọ ó ṣe. Wọ́n ní 50,000 naira ni wọ́n ń torí èèyàn kan ṣoṣo. Ẹ bọ́ sísọ alápàtà ẹ lọ béèrè oye tí ń ta orí màálù. Nítorí 50,000 naira lẹ́sẹ̀ ń dódìdí ẹ̀mí légbodò ẹ bẹ̀rù Olúwa. Gbogbo apamọ́lẹ́kúnjayé tọmọtọmọ yín lẹ́ mọ̀ nira títí dọjọ́ ọkú ni. Àánú ò ní fọ́n láyé yín tilétilé yín lẹ́ ṣòfò dànù. Ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ kí Abdulrahman jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tán kẹ́ tó gbé lọ sílùú Àbújá. Ẹjọ́ jẹ́wọ́ gbogbo ẹni tí wọ́n jọ lọ́wọ́ nínú ìwà ibi tí wọ́n ń ṣe. Ẹ̀yin ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín kíṣẹ́ yín ó yọ gbogbo ayé ló ti ń kan sára sí yín ní Nàìjíríà. Gbogbo èyí tẹ́ fẹnu àbùkù kan ẹ̀sìn Islam nítorí ọ̀rọ̀ Abdulrahman ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín gidigidi. Ẹ̀sìn mímọ́ ni tọ́lọ́run ọba mi yọ́nú sí. Gbogbo ẹni ẹ bá rí tó ń fẹ̀sìn bojú ṣiṣẹ́ ibi ni àlákà wọn. Ẹ yé pẹ̀sìn Islam lẹ́sìn apanìyàn mọ́ ẹ ṣọ́ra yín kẹ́ mọ́ bá jẹ káàbámọ̀. Torí pé Abdulrahman apààyàn jẹ́ mùsùlùmí. Ìyẹn wá pé káwọn mọ́ ṣẹ̀sìn Islam mọ́kọ́. Ìka tó ṣẹ̀ òun l'Abdulrahman. Ó náà ni ẹ kọjú oró sí ẹyẹ fọmọ burúkú fún gbogbo wa. Ẹ̀sìn Islam dá dúró gédégbé ìjọba ènìyàn Abdulrahman wà láàyè ọ̀tọ̀. Torí pé kò síbi tí ṣe ò sí. Kò sí bí wọn kì í gbé sùn bálẹ́lẹ́bálẹ́. Àsìkò tí kálukú bá lọ sùn kàn lè yàtọ̀ ni. Oníṣẹ̀ṣe ń pààyàn Kìrìsìtẹ́nì náà ń pààyàn. Bí wọ́n bá rírú wọn mú ìyẹn wá sọ pé sìn ló ní wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ṣàlàyé ká gbọ́. Ẹ mọ̀ pé olórí burúkú ti pọ̀ láwùjọ àwọn olóríire ni. Tẹ́ ẹ rántí aláwo tí ń ká bòròbòrò lórí ètò Ayéfẹ́lẹ́ ń jọ́ sí. Ẹlẹ́ ti dodidi èèyàn rí. Bẹ́ẹ̀ ni bàbá. Ǹjẹ́ mo yé èèyàn tẹ́ ẹ ti pa? Èyí tí ó ṣàlàsán òrìṣà lásán gbà going to 78. Èyí tó tọwọ́ tèmi gan jáde dèbìtà sí tàwọn ọmọ mi lè sọ tán. Ẹ lè sọ tó. Tẹ́ ẹ rántí alàgbà ìjọ tọ́wọ́ tẹ̀ nìbàdàn. Sọ kí lẹ kó fara yín. Peter Olúwa ló lè ṣe pé ipa orí ọmọ yẹn. Bó máa gbé sí ìgbà tó bá dé Ìbàdàn. Tó bá dé sí Wọ́n ti arrange tán mi ìfojú kan. Wọ́n ti arrange ẹbí sínú apẹ. Kí ló kọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́kan sí? God has done it. Àpapọ̀ ló wà Ìbàdàn. Mo sọ pé àpáta la wà àpáta nílùú Ìbàdàn àpáta. Abdulrahman Muhammadu Bello ìwà burúkú tó ní lọ́kàn rẹ̀ ló ń ṣe. Ìsìláàmù kọ́ ló rán olórí burúkú ẹ̀ níṣẹ́ tí ń jẹ́. Àbẹ́ ẹ gbọ́ gbogbo orí tó gé wá fi jọ́sìn fọ́lọ́run nínú mọ́sálásí ni. Ọmọ burúkú ni ẹ dojú ọ̀rọ̀ kan ẹ jáwọ́ nínú bàjẹ́ ẹ̀sìn. Ọlálékan Oníkòyí ó ń lọ nípa tara. Mi ò lọ nípa tẹ̀mí. Mo tún padà bọ̀ tó bá yá. Èmi l'Ọlálékan Oníkòyí apẹ́ nínú gbòdewé apẹ́ lójú ogun títí dé èéfín ìbọn. Èmi lọkùnrin ara nǹkan ara mọ́ra bọ́ lọ́jọ́ Èjìgbò mẹ́kùn.